ẹ̀yin olólùfẹ́ fíìmù omi ara ǹjẹ́ ṣé ìgbésẹ̀ tí arábìnrin àbẹ̀ní yìí ṣé ìgbésẹ̀ tí ó gbé nínú fíìmù omi ara yìí ǹjẹ́ ó dára? ẹ wò ó, ẹ fìdílé nǹkan kí ẹ gbọ́rọ̀ lẹ́nu mi lónìí. Lákọ̀ọ́kọ́ tí ẹ bá fẹ́ wo apá kejì fíìmù omi ara ẹ tẹ subscribe button, ẹ láìkì kí ẹ sì kọ́mẹ́ǹtì òṣèré tẹ́ nífẹ̀ẹ́ sí jù nínú fíìmù omi ara yìí. A ó sì sẹ́ǹdì apá kejì fíìmù omi ara sí yín lẹ́sẹ̀kẹsẹ̀. Àmọ́ kí a tó tẹ̀síwájú, òṣèré wo ni ẹ̀yin nífẹ̀ẹ́ sí jù nínú fíìmù omi ara yìí? Lákọ̀ọ́kọ́, èmi nífẹ̀ẹ́ Yétúndé Àlàbí, èyí tí orúkọ rẹ̀ ń jẹ́ Àbẹ̀ní nínú fíìmù omi ara yìí. Mo nífẹ̀ẹ́ Rótìmí Fákúnlé, èyí tí ó ń jẹ́ Kọ́ládé nínú fíìmù yìí. Bẹ́ẹ̀ sì ni mo sì nífẹ̀ẹ́ Muyideen Ọládàpọ̀ tí gbogbo èèyàn mọ̀ sí Làálàá. Bẹ́ẹ̀ sì ni mo sì nífẹ̀ẹ́ Wùmí Toríọlá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ wo gbogbo òṣèré tó kópa nínú fíìmù omi ara yìí, gbogbo wọn pátápátá ni mo nífẹ̀ẹ́ torí iṣẹ́ gidi ni wọ́n ṣe. Àmọ́ ẹ̀yin náà ẹ má gbàgbé láti kọ òṣèré tẹ́ ẹ nífẹ̀ẹ́ sí jù nínú fíìmù omi ara yìí. Ẹ má gbàgbé láti kọ sí comment section. A ó sì máa fi apá kejì fíìmù omi ara yìí, a ó sì máa fi dá yín lóhùn lẹ́sẹ̀kẹsẹ̀. Àmọ́ kí a má fọ̀rọ̀ lẹ̀ sọ̀rọ̀, ìtàn yìí dá lórí arábìnrin kan tí wọ́n ń pe orúkọ rẹ̀ ní Àbẹ̀ní. Àbẹ̀ní yìí ó lóyún sínú, àmọ́ ìjọ ìkúnlẹ̀ Àbẹ̀ní yìí ní ọjọ́ tó máa bímọ sáyé ni ọkọ Àbẹ̀ní ni ó gba ìwé ìyọkúrò lẹ́nu iṣẹ́, ìyẹn sack letter. Ìjọ yẹn ni ó gbà á lẹ́nu iṣẹ́, àmọ́ bó ṣe délé ni ó bá ìyàwó rẹ̀ tí ó ń rọbí, tí ó sì gbé lọ sí ilé ìwòsàn. Àmọ́ bí ó ṣe dé ilé ìwòsàn ni arábìnrin sọ̀láyọ̀ tí wọ́n sì polongo wípé ìbẹ́ta ni Àbẹ̀ní yìí bí. Èyí ni ó fa àròkàn fún ọkọ tí ọkọ fi na pápá bora láì tí ì san owó ilé ìwòsàn pé. Èyí ni ó fà á tí arábìnrin Àbẹ̀ní yìí tí ó fi pariwo ìrànlọ́wọ́ fún ayé. Àwọn ọmọ ènìyàn sì ràn lọ́wọ́, àmọ́ ó ṣeni láàánú pé kí ó tó gbọ́mọ kúrò ní ilé ìwòsàn ni ọ̀kan ti jọ́lọ́run nípè nínú àwọn mẹ́ta wọ̀nyí. Àmọ́ lẹ́yìn ọdún kan tí Àbẹ̀ní bímọ, òun ni a rí pé landlord ilé tí wọ́n ń gbé ó ń yọ lẹ́nu láti san owó ilé. Èyí ni ó mú Àbẹ̀ní láti fi eré kún eré ẹsẹ̀ rẹ̀ láti fi máa wá iṣẹ́. Àbẹ̀ní wáṣẹ́ kò má ríṣẹ́. Àmọ́ ó di ọjọ́ kan ni Àbẹ̀ní wá iṣẹ́ lọ tí ó sì rí ìyá kan tí ó ń ta ọjà, tí ó sì tọrọ lọ́wọ́ ìyá yẹn láti máa bá a ta ọjà, tí ìyá yẹn sì fi ọkàn tọ́. Àbẹ̀ní ń bá ìyá yìí ta ọjà. Ó di ọjọ́ kan ni Àbẹ̀ní gbọ́ ìpè nílé pé ọmọ kan ti ṣaláìsí nínú àwọn méjì tí ó kù nínú mẹ́ta. Èyí ni ó mú Àbẹ̀ní láti sáré fi ọjà ìyá yìí sílẹ̀ láti lọ dárò ọmọ rẹ̀ tí ó wà nílé. Àmọ́ lẹ́yìn eléyìí ni a rí arákùnrin kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Adékúnlé tí ó ṣetán láti máa gbé bùkátà Àbẹ̀ní àti ọmọ rẹ̀ kan ṣoṣo tí ó kù, tó sì ṣetán láti fẹ́ Àbẹ̀ní gẹ́gẹ́ bí aya rẹ̀. Àbẹ̀ní gbà sí lẹ́nu, ó sì gba ilé ìtajà fún Àbẹ̀ní láti fi máa tọ́jú ara rẹ̀. Ẹ wò ó, ọdún ré kọjá ni Àbẹ̀ní ni ó bá pe Adékúnlé pé kí ló ń ṣẹlẹ̀? Ó ti tó bí ọdún mélòó kan tí a ti jọ wà pọ̀, a ò gbọ́ pá, a ò gbọ́ po. Àmọ́ àwọn méjèèjì wọn ò mọ àtúnṣe tí wọ́n máa ṣe sí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí. Ó di ọjọ́ kan ni arákùnrin kan ni ó wá ra ọjà ní ilé ìtajà Àbẹ̀ní. Àmọ́ gẹ́lẹ́ tí Àbẹ̀ní fẹ́ kó ọjà fún arákùnrin yìí ni ojú àwọn méjèèjì ni ó jọ ṣe bákan náà, tí Àbẹ̀ní sì rí wípé ọkọ òun Kọ́ládé tí ó sá lọ nígbà náà sẹ́yìn ni. Ó ya àwọn méjèèjì lẹ́nu, àmọ́ Àbẹ̀ní kò fi ààyè àti sọ̀rọ̀ lẹ̀ fún Kọ́ládé torí ó ti ní ọkọ míì lẹ́yìn Kọ́ládé, èyí tí orúkọ rẹ̀ ń jẹ́ Adékúnlé. Ẹ wò ó, ó di ọjọ́ mìíràn ni Kọ́ládé yìí ni ó tún padà wá sí ilé ìtajà Àbẹ̀ní láti wá ṣàlàyé ohun tí ó ṣẹlẹ̀ fún un. Àmọ́ Kọ́ládé padà ṣàlàyé ohun tí ó ṣẹlẹ̀ fún Àbẹ̀ní, tí Àbẹ̀ní tí kò sì mọ nǹkan tí ó máa ṣe. Bóyá kóun fi Adékúnlé sílẹ̀ ni torí Kọ́ládé ó ti ní owó burúkú lọ́wọ́, àmọ́ ó rò wò wípé ẹni tí ó gba òun nígbà ìṣòro pẹ̀lú ọmọ. Ẹ wò ó, ibi tí Àbẹ̀ní ti ń wá àtúnṣe sí ọ̀rọ̀ ayé rẹ̀ ni òun àti Kọ́ládé ni wọ́n ti lọ kọlura wọn, tí ó sì ṣèèṣì lóyún fún Kọ́ládé.
bẹ́ẹ̀ sì ni ó ti pẹ́ tóun àti Adékúnlé tí wọ́n ti kọlu ara wọn. Tẹ́ bá gbàgbé, Adékúnlé yìí òun ni ọkọ tí ó gba Àbẹ̀ní pẹ̀lú ọmọ kan ṣoṣo nígbà tí kò sí nǹkan kan fún un. Àmọ́ gẹ́lẹ́ tí Àbẹ̀ní mọ̀ pé òun ti lóyún, ó ń sun ẹkún nínú ilé báyìí, ibẹ̀ ni Adékúnlé ti ká tí ó sì mọ̀ wípé ó ti lóyún fún Kọ́ládé, ìyẹn ọkọ rẹ̀ tí ó fi sílẹ̀ nígbà tí ó ti pẹ́. Ẹ wò ó, èyí fa kí Adékúnlé kí ó bínú gidi gan. Àmọ́ nínú apá kejì fíìmù Omi Ara yìí ni a ó ti máa mọ nǹkan tí ó padà ṣẹlẹ̀ sí Kọ́ládé, Adékúnlé àti Àbẹ̀ní. Ẹ wò ó, ẹ jẹ́ ká mọ̀ ní comment section. Ṣé ìwà tí Àbẹ̀ní yìí, ṣé ìwà tí ó hù ṣé ó dára? Ẹ má gbàgbé láti tẹ subscribe button, ẹ láìkì kí ẹ sì kọ́mẹ̀ntì òṣèré tí ẹ nífẹ̀ẹ́ jù nínú fíìmù Omi Ara yìí. A ó sì máa sẹ́ǹdì apá kejì fíìmù Omi Ara sí yín lẹ́sẹ̀kẹsẹ̀. Ẹ jẹ́ ká mọ èròǹgbà yín pẹ̀lú ìwà tí Àbẹ̀ní hù nínú fíìmù yìí. Ẹ jẹ́ ká mọ̀ ní comment section. Ire o.